Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹjẹtán Ọlọ́run ọba kí ó máa bá ẹ̀mí àti yín gbé, Allahumma àmín. Tí ẹ bá wo ojú fọ́nrán mi, ẹ rí wípé àwọn mẹ́ta kan ni wọ́n wà ńbẹ̀. Ẹni àkọ́kọ́ òun náà ni ọ̀gbẹ́ni tí ó dá eyín yẹn dàbí ẹran sísun tí wọ́n ń pè ní Al-Waraky Olopa mẹ́ta. Ẹlẹ́ẹ̀kejì ìyẹn ìṣe ọmọ Nàìjíríà, ọmọ Ghana ni, ṣùgbọ́n òun ní tí mo fẹ́ sọ ń pa ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta bàbá onílámbà tí wọ́n máa ń múlẹ̀ ní gbogbo ìgbà, ó ní tí mo fẹ́ sọ ń pa àwọn náà. Ṣùgbọ́n kí n tó wọnú ọ̀rọ̀ mi, ẹ dákun torí tọ́lọ́hun, ẹ jẹ́ kí èmi àti yín kí a jọ wo fídíò yìí. Bismillah. Èmi Al-Waraky Olopa mẹ́ta, wàláhì mo fi ẹ̀mí mi búra, ó fi gbé Saheed Òṣùpá kí n kí Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January yóò tó parí, wàláhì mo fi Ọlọ́run búra, January 10 Saheed Òṣùpá máa kú, January 10 Saheed Òṣùpá máa kú, wàláhì mo fi Ọlọ́run búra, kì í fi ọ̀rọ̀ ẹnu, mo fi ìgbésí ayé mi búra, mo fi Al-Qur'ani Karim Al-Qur'ani Ọlọ́run búra. January 10 Saheed Òṣùpá máa kú, àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé, báwo ni Saheed Òṣùpá òfin ní kú, Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò kí n di ọba Saheed Òṣùpá, mo nífẹ̀ẹ́ rẹ, mo ti bẹ Ọlọ́run fún ọ, lọ wá àgbò funfun báláwú, kọ́ wá dà níyẹn sí káwọn àpọ̀bọ̀ pa, kọ́ dárúkọ èmi Al-Waraky Olopa mẹ́ta, kò ní Ọlọ́run wọlọ́ Al-Waraky Olopa mẹ́ta nínú ọdún yìí, Ọlọ́run má jẹ́ n kú, má jẹ́ n bọ́dún lọ, má jẹ́ n kú kò jíjẹ kí n di Saheed Òṣùpá, èmi Al-Waraky Olopa mẹ́ta, mo bẹ Ọlọ́run wá ní kí n ṣàdúrà fún pé nínú ọdún yìí tọ́ba ìtẹ̀tàrà ò ní púpọ̀ jíjì, ò ní bọjọ́ ọlọ́jọ́ lọ, àgbò funfun ní kọ́ ọ̀rọ̀ àgbò fi ti sàárà rẹ, ọwọ́ ayé ò ní tí ọ, ọwọ́ ayé ò ní tí ọ, ò ní púpọ̀ jíjì, ọmọ rẹ ò ní kú, aya rẹ ò ní kú, eré rẹ ò ní gbàbọ̀dì, ìsàdá rẹ ò ní gbàbọ̀dì, ò ní bọ́dún lọ, ọlá haúlá wàlá quwwata illa billah, ọlá jẹ́ ìgbà kẹjàmbá, kò sáfà kan tó tómi láyé, kò sáfà kan tó lè tómi nínú àṣírí àtijọ́ orí Ọlọ́run. Èmi ní igbákejì Ànábì wa Muhammad, kò sí wòlíì kan tó ti kú tó tómi, kò sí wòlíì kan tó ti lè tómi láyé. Bẹ́ẹ̀ ni lẹ́yìn mi Al-Waraky Olopa mẹ́ta kí n ti Saheed Òṣùpá wọ́n fi ṣe yó, wàláhì ìgbénifẹ́ tọ́lọ́run rẹ tí ọjọ́ ìgbénifẹ́ tọ́lọ́run rẹ tọ́jẹ́ o, wàláhì mo fọlọ́run búra lọ sí. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí ọmọ eléyín sísun bí ẹran sísun yìí, ṣé ẹ ti gbọ́ nǹkan tó ń sọ? Níjọ́ ní mo ṣe fídíò kan, mo ní ẹ̀yin ará Saki, mo ní ẹ má jẹ́ kí ọmọ yẹ ọmọ yín yìí kó rìn ìhòòhò wọjà o, nítorí pé aṣọ ò ní padà bá a mọ́. Ṣé ẹ ti rí àbọ̀ nǹkan tí mo sọ fún yín jò ní? Ṣé ẹ ti rí? Ṣùgbọ́n ẹni tó fún ọmọ yìí, ẹ̀yin ìjọba wa lórílẹ̀‐èdè yẹn máa gbọ́ o, ẹ dákun nítorí tọ́lọ́hun, nítorí pé ẹni tó bá concern yín lẹ́yìn máa ń sáré sí. Nígbà tí èèyàn bá fi ọwọ́ ń sọ̀yà wípé èèyàn kan máa kú tó dẹ̀ ń dá ọjọ́, tí ìjọba ò dẹ̀ rí nǹkan ṣe sí, tí ó dìgbà tá a bá ń take laws into our hands. Ẹ wá ní wọn ò report ẹ̀, bọ́n tó bá ṣe pé ìjọba lèèyàn kan jókòó síbì kan tó ní nǹkan máa ṣẹlẹ̀ sí ní on the 10, ṣé ìjọba ò ní sáré? Ṣé ìjọba ò ní kán mú ẹni tọ̀hún? Àwọn eléyìí ní ìdí kí wọ́n so wọ́n mọ́lẹ̀. Ihun tó dá mi lójú ni wípé ọmọ olè, ọ̀lẹ, atọ̀ọ́lé, onírànwọ́ yìí, ọlọ́pàá ò mórí. Tí ọlọ́pàá bá ti mú rí ni, tó bá ti sun sẹ́ẹ̀lì rí, tí wọ́n ti fi ojú ẹ̀ hàn mọ́nàmọ́ná, wèrè tó ń ṣe ìyá ti kúrò lórí ẹ̀. Bíbélì sọ pé nínú igbá ìyá ọmọdé òun ni wèrè tì sí, kí lọ ní àmà fi lè jáde, ẹgbà ni a fi lè jáde. Bọ́bọ́ yìí ní ìdí ẹgbà, nítorí pé ṣe mọ̀ àwọn wèrè kan wà tó ṣe pé pàṣán ni wọ́n máa nà wọ́n, tẹ́ bá ti nà wọ́n pàṣán, orí wọ́n máa back to their senses. This boy ó ní ìdí kí wọ́n nà ń pàṣán kó lè back to his senses, nítorí pé ó ń sọ̀rọ̀, ó ń sọ with full effrontery wípé èèyàn kan máa kú ní on the 10 of this month. Ṣé ẹ mọ̀ yí pé àyà kíkò yẹn pọ̀? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yẹ kẹ́ ẹ rí nǹkan ṣe sí ọmọ yìí. Ó dá mi lójú tó bá ṣe wípé bí ó ṣe tanná sójú yìí, ó sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó máa dàwó àbí nǹkan kan máa ṣẹlẹ̀ sí before on the 10. Ẹ rí nǹkan ṣe sí i. Why? Àwọn tí àwa náà lè jẹ́ chief security lé lórí náà.
in tí mo ṣe gbé ọmọ Ghana yẹn tí mo ṣe gbé síbẹ̀ in tí mo ṣe gbé síbẹ̀ ni wípé why tó ṣe jẹ́ pé gbogbo èèyàn olórí wa tá a fi ṣe olórí láfíríkà yìí ẹ̀ kí n máa react lásìkò tí bá yẹ kẹ́ react. èèyàn kan tanná mọ́jú á dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣépè á máa sọ̀sọ́kísọ á máa wíwìkúwì á máa ṣe nǹkan tí ò tọ́ á máa make prediction wípé nǹkan kan báyìí ẹ̀ ní rí nǹkan ṣe sí not until nǹkan yẹn tó bá dàrú tí àwọn èèyàn bá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí pariwo wípé àwọn fẹ́ gbẹ̀san fúnra ara wọn. ọ̀gbẹ́ni Gani yìí tó lọ kan ọkọ̀ tó gba owó jọ lọ́wọ́ àwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọpọlọ wọn ò pé irú wọn náà ni àwọn tí wọ́n ń pera wọn ní MS bàbá gbogbo àwọn akéde gbogbo àwọn kan tó ń pera wọn ní Yorùbá kìíní kankan tí wọ́n ní ká padà sínú ìṣẹ̀ṣe ìpìlẹ̀ in tó máa fojú wa gbolẹ̀ irú wọn náà lélẹ́yìí. kí ló dé tí ìjọba òkè máa react? Islam wá yọ wá kúrò nínú oko ẹrú amúnisìn, oko ẹrú ìpààyàn, oko ẹrú ìtẹ̀jẹ̀sílẹ̀, oko ẹrú ìwà àbàjẹ́. nǹkan tí Islam wá yọ wá kúrò nínú ẹ̀ lélẹ́yìí. kí ló tẹ̀yìn ìjọba tó máa ń pè yín kẹ́ tó react? kí ló fà á tó máa ń pè yín kẹ́ tó react? eléyìí jókòó síbì kan ó ń pèrè ẹ̀ ní Al-Waraky Olopa mẹ́ta gbogbo ìsọkúsọ tó ń sọ ẹ dìde láti gbé tẹ́ ẹ bá tún dìde láti gbé ẹ tún ṣòfin tó máa ká lọ́wọ́ kò lórí social media. kí ló fà á tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀? ẹ̀yin ni chief security wa náà kí eléyìí kó tanná sójú kó dẹ̀ máa sọ ohun tó ń sọ yìí. ṣé ajá bá ń sínwín ṣé kò yẹ kó mojú olóòtú ẹ̀ ni? tí wèrè bá ń ṣe é kí ló dé tí ò máa predict fún àwọn Ṣakí pé wọ́n máa kú tó máa mẹ́nuba ẹlòmíì tó máa mẹ́nuba bìmíì tó bá ń sọ fún wọn lù wọn pé ẹ máa kú kọ̀ọ̀kan bóyá wọ́n á mú so bóyá wọ́n á lè so mọ́lẹ̀ ṣùgbọ́n ṣe ni gbogbo yín ṣe lè lajúlẹ̀ tẹ̀ ń wòran. táwọn kan bá wá dìde wípé àwọn ẹni wọ̀nyí Sufism ló gbé wọn débi tí wọ́n ń dé yìí ẹ sọ wípé wọ́n ń ṣàtakò. ṣebí èèyàn kan ló pe rẹ̀ ní wèrè Ọlọ́run tó ń fi ọmọlanke tó ń fi ń tì káàkiri táwọn èèyàn ń rọ́ lẹ́yìn ẹ̀. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam Ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú Suratul Luqman Quran 31 verse 34 Ọlọ́run ọba sọ pé inna Allaha indahu ilmu sa'a ọjọ́ táyé máa parẹ́ ọwọ́ wọn Ọlọ́run ọba ló wà. dídìrín tó ń mọ̀ ń disguise tó ń kó àpò tó ń kó sára tó fi ń deceive àwọn aráàlú ẹ̀ tó gbowó lọ́wọ́ wọn tó lọ ń ra Toyota Camry ṣáṣá ló rà ó láyé máa parẹ́ ní 25. èèyàn kan náà ti sọrú ẹ̀ náà ní Nàìjíríà rí. Ọ̀yọ́ state yẹn náà ti ń dá gbogbo àṣà yẹn. side Ọ̀yọ́ state yẹn náà lèèyàn kan náà ti predict ẹ̀ páyé máa parẹ́ ńgbà yẹn. inna Allaha indahu ilmu sa'a ọjọ́ táyé máa parẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà o. ọjọ́ táyé máa parẹ́ ọwọ́ Ọlọ́run ọba ló wà. wa yunazzilu ghayth òjò tó ṣú tí ó rọ̀ Ọlọ́run ọba ló mọ̀. wa ya'lamu ma fil arham ọmọ tó wà nínú ìyá olóríire ni olórí kejì ni Ọlọ́run ọba nìkan ló mọ̀ o. Ọlọ́run wo àkọsẹ̀jáyé ẹ̀ ń tanra yín ni. wa ma tadri nafsun ma taksibu ghadan ní tí ó ṣẹlẹ̀ lọ́la ọdún èèyàn kan ò mọ̀. kò sẹ́dá tọ́lọ́run ọba fi mọ̀. prediction ní gbogbo ẹ̀ èyí tí primate Ayọ̀délé tóun náà ṣe tó sọ pé Lukman bad luck ní fún Super Eagles ta ló score winning goal. ṣé ẹ mọ̀ ibi tí ẹ máa ti mọ̀ nìyẹn pé kò sẹ́ni tó mọ̀ Ọlọ́run ọba nìkan ló mọ̀. nígbà tó sọ tó bá ṣe wípé wọn ò win ní wọ́n á pa àwọn èèyàn kan máa pariwo bàbá Ayọ̀délé ti sọ wípé Lukman ní o Ọlọ́run tiẹ̀ wá ṣe olókọ mi òun ló padà tó wá score winning goal. Ọlọ́run ọba ní wa ma tadri nafsun bi ayyi ardin tamut ibi tí èmi máa kú sí mi tí mọ̀ ibi tí wọ́n náà máa kú sí ò tí mọ̀ ilẹ̀ tá a máa kú sí àmọ́ Ọlọ́run ọba nìkan ló mọ̀. ṣe bí àwọn kan ló tẹ̀lé Anthony Joshua wá láti London tán padà wá kú sí Ogun State. Ọlọ́run ọba nìkan ló mọ̀ ọwọ́ Ọlọ́run ọba ló wà. ẹ má jẹ́ àdààmú ara wa. ṣe é rí ọmọ eléyín sísun ọmọ eléyín bí ẹran tí wọ́n sun yìí tẹ́ ẹ bá tètè wá nǹkan ṣe sí ẹ rí láìpẹ́ ọwọ́ ìjọba máa tó. subhana rabbika rabbana izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin.